Nǹkan ò fararọ láwọn agbègbè kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá lásìkò ìsàmìsí àyájọ́ ọjọ́ ìjọba àwa-arawa lórílẹ̀-èdè Nàìjíríà tí ààrẹ àná kéde gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò máa ṣe àyájọ́ ìjọba àwa-arawa látàrí bí àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ àti àwọn olùfẹ̀hónúhàn mìíràn ṣe gbéná wojú ara wọn pẹ̀lú ikọ̀ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn DSS. Ìwọ́de ẹnúgbẹ tó wáyé yìí ló mú méjì nínú àwọn ọ̀dọ́ tó jáde láti ṣe ìfẹ̀hónúhàn náà wà ní àtìmọ́lé níléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn. Àwọn ìlú bíi Èkó, Ìbàdàn, Àkúrẹ́, Ọ̀ṣun àtàwọn ìlú míì tó jẹ́ ilẹ̀ káàárọ̀-o-jíire ní ìfẹ̀hónúhàn ọ̀hún náà ti wáyé. Nǹkan bíi aago 9 òwúrọ̀ ni àwọn ọ̀dọ́ náà kórajọpọ̀ láti fẹ̀hónúhàn lórí bí àwọn ìpèníjà ṣe ń kojú ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè yìí àti bí nǹkan ò ṣe fararọ fún ará ìlú. Ọ̀kan-ò-jọ̀kan àkọlé pẹ̀lú àwọn kòbákùngbé ọ̀rọ̀ ni àwọn olùfẹ̀hónúhàn náà gbé lọ́wọ́ láti ṣe àfihàn àìdùnnú wọn sí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n nígbà tí yóò fi di nǹkan bíi aago 9 òwúrọ̀ kọjá ìṣẹ́jú 15, ṣàdédé ni àwọn ọ̀gá ọlọ́pàá kan ya dé láti olú iléeṣẹ́ wọn tí wọ́n sì fi ìgbájú-ìgbámú tí kẹ́ríkẹ́rí ń bá ròde kó méjì lọ lára àwọn tó ń fi ẹ̀hónú hàn jẹ́jẹ́ wọn. Lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo ibi tí àwọn ọ̀dọ́ náà kórajọpọ̀ sí, bó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti fi àtẹ̀jíṣẹ́ ìkìlọ̀ léde àti ikọ̀ elétò ààbò abẹ́lé ìyẹn DSS, wọ́n ti kéde pé àwọn ò ní fààyè gbà wípé kí ìfẹ̀hónúhàn fàmífàí wáyé àti wípé ẹni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ lákòókò ìfẹ̀hónúhàn náà kélé á gbé. Bí ikọ̀ elétò ààbò abẹ́lé ìyẹn DSS ṣe sọ tiẹ̀, bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá náà sọ tiẹ̀. Ṣùgbọ́n tí àwọn olùfẹ̀hónúhàn náà takú wípé kò sí ohun tó máa mú ìdíwọ́ wá tí yóò dí àwọn lọ́wọ́ láti fi ẹ̀hónú hàn. Bó tilẹ̀ jẹ́ wípé ẹni tó léwájú àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ìyẹn ikọ̀ kan tí wọ́n wà lára àwọn tí wọ́n fẹ̀hónú hàn náà ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti fi sí àtìmọ́lé ṣáájú ìwọ́de yìí. Eléyìí kò dá àwọn olùfẹ̀hónúhàn náà lọ́wọ́ kọ́ láti má gùnlé ìfẹ̀hónúhàn náà. Ìgbà àkọ́kọ́ kọ́ rèé tí iléeṣẹ́ ọlọ́pàá yóò tú àwọn olùfẹ̀hónúhàn ká lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀ ìgbà ló sì máa ń kó díẹ̀ lára àwọn olùfẹ̀hónúhàn náà tí wọ́n á tì wọ́n mọ́lé. Agbẹjọ́rò àgbà lórílẹ̀-èdè Nàìjíríà, Fẹ́mi Fálànà ṣàpèjúwe ìwà iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí èyí tó lòdì sófin orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá ń tẹ ẹ̀tọ́ aráàlú mọ́lẹ̀. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà, àwọn olùfẹ̀hónúhàn yìí ò gbẹ́yìn o. Wọn ò jẹ́ kí ìdúnkokò iléeṣẹ́ ọlọ́pàá kó so wọ́n mọ́lẹ̀ láti má fi ẹ̀hónú hàn. Nítorí àwọn ọ̀dọ́ tú jáde lọ́pọ̀ yanturu pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn àtàwọn àkọlé lóríṣiríṣi tí wọ́n fi ń fẹ̀hónú hàn lòdì sí ìṣẹ́ àti òṣì èyí tó ń fín orílẹ̀-èdè Nàìjíríà lápè. Ní agbègbè Ayétòrò ni ìwọ́de náà ti bẹ̀rẹ̀ tó sì parí sí oríta Ọláìyá nílùú Òṣogbo tó ń ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin aago 8 ààbọ̀ òwúrọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15. Níṣe ni àwọn olùwọ́de náà gbé àwọn onírúurú àkọlé tí wọ́n fi ń rọ ìjọba láti dá ìrànwọ́ orí epo bẹntiróòlù àti àwọn iná mọ̀nàmọ́ná padà sí bó ṣe wà tẹ́lẹ̀ kí ara lè dẹ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n tún sọ fún ìjọba láti pèsè ètò ààbò tó péye fún àwọn àgbẹ̀ kí oúnjẹ lè pọ̀ lọ́pọ̀ yanturu kí ọ̀wọ́n gógó oúnjẹ lè di ohun ìgbàgbé. Lòdì sí àwọn nǹkan tó wáyé nílùú Ìbàdàn, ẹni tó léwájú àwọn ọ̀dọ́ àti alága fún ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Waheed Lawal nínú ọ̀rọ̀ tirẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ níbi ìwọ́de náà, ó ní ó ti pé ọdún 29 báyìí tí wọ́n ti fagilé ìdìbò ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 àti pé ìgbésẹ̀ ìgbà náà ni wọ́n fi ń pagidínà àǹfààní láti mú ìdàgbàsókè tí kò lẹ́gbẹ́ bá orílẹ̀-èdè Nàìjíríà. Lawal nínú ìwòye rẹ̀ sọ wípé bó tilẹ̀ jẹ́ pé wọ́n fagilé ìdìbò ọdún náà lọ́hùn-ún léyìí tó jẹ́ iṣẹ́ ọwọ́ àwọn adarí àti àwọn tí wọn ò fẹ́ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Ó ní ó bani lọ́kàn jẹ́ pé lẹ́yìn ọdún 29 a kò tíì ní ìrírí kankan tó farajọ àwọn àfojúsùn léyìí tí MKO Abiola
tó ń béèrè fún tó dúró lórí ìpèsè àwọn nǹkan amáyédẹrùn àti ìgbáyégbádùn fún tolórí tẹlẹ́mù. Ó ní ó jẹ́ ohun ìbànújẹ́ pé àwọn ẹ̀kọ́ pàtàkì àti àǹfààní tó wà nínú ọdún June 12 kò farahàn ní ẹ̀ka ìjọba kankan rárá, tó mú kí ìjọba wà bó ṣe wù wọ́n sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá nílẹ̀ káàárọ̀-o-jíire tó jẹ́ ibi tí olóògbé náà ti ṣẹ̀ wá. Bákan náà ló sọ pé ó dàbí ẹni pé àwọn adarí orílẹ̀-èdè Nàìjíríà láti òkè délẹ̀ kò rí ẹ̀kọ́ kankan kọ́, bẹ́ẹ̀ ni wọ́n sì ti gbàgbé àfojúsùn June 12. Wàyí tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bí ìṣèjọba búburú ṣe ń tẹ̀síwájú lọ́dọọdún nípasẹ̀ àwọn adarí onímọ̀tara ẹni nìkan láàárín àwọn ológun àtàwọn alágbádá káàkiri ẹ̀yà àti ẹ̀sìn, bẹ́ẹ̀ ló jẹ́ wípé ìnilára náà tún ń pọ̀ sí. Ìnínilára nìkan kọ́, àìní, òṣì, àìsí ìdájọ́ òdodo, àìsí ètò ààbò, ìgbésùmọ̀mí, ànìkànjọpọ́n, àìsí ìrètí àti ikú àìtọ́jọ́ ni àwọn aráàlú ń kojú báyìí. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń la ìpèníjà ètò ọrọ̀ ajé tó burú jù kọjá, eléyìí tó ń ṣokùnfà àìní àti ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́. Onírúurú ìgbésẹ̀ tí wọ́n ń gbé lákòókò ìjọba Ààrẹ Bọ́lá Tinubu, léyìí tó jẹ́ wípé wọ́n ń sọ wípé àwọn ìlànà tí yóò fi lè ṣẹ́wọ̀gbẹ́ ló tún mú kí ìnira máa pọ̀ sí i. Ó ní wàyí ó ti wọ̀n kedere báyìí pé kò sí ẹnìkankan tó fẹ́ràn aráàlú, àpò ara wọn ni wọ́n ń jà fún. Ó ní ó ṣeni láàánú wípé ipò torílẹ̀-èdè Nàìjíríà wà báyìí ó ti wá di màjàdùmí màjàdù rẹ̀ pé kí kálukú kó dìde láti jà kí wọ́n lè jà àjàbọ́ kúrò lọ́wọ́ ìnira. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà ń sọ wípé àwọn ti gba òmìnira, èyí ò yàtọ̀ sí ìgbà tá a ṣì wà nínú ìnira tá a sì ń lúwẹ̀ẹ́ nínú omi ìnira. Wàyí ó ní àkókò ti tó láti jí gìrì láti jà àjàbọ́ kúrò lọ́wọ́ ìjọba amúnisìn tó wà lóde báyìí. Top Farm Foods, àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top Farm Foods ń ṣara lóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour, èrè gbẹrẹfun, rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap, ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa, tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀, ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores, ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.